bá sì kẹ́kọ̀ọ́ tí ẹ̀kọ́ bá gba ayé èèyàn kọjá tẹ́gbẹ̀ yẹn kàn lọ iléèwé lásán ni gbogbo tí bá ń ṣe kò lè bọ́ sójú tó gbogbo ẹ̀kọ́ téèyàn bá ń kọ́ tí ọmọ àgbàlẹ́gbọ̀n tí ọmọ bàbá ń bàbá kò kẹ́kọ̀ọ́ o àwọn nǹkan tí à ń rí yẹn ló mú kẹ́rù ọmọ bà wá díẹ̀díẹ̀ whoever tó bá sọ̀rọ̀ against ẹ̀sìn kejì ẹ̀wọ̀n ni ó ti máa lólé ayé ẹ̀ ẹ̀wọ̀n recently issue ni mo ń sọ fún yín o akéwògbà dóògùn bẹ́ẹ̀ ńgbà tí bàbá ọlọ́run mẹ́rú ẹ̀ ní ọlọ́run ló mẹ́rú ẹ̀ òun bẹ́ẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tí àti bàbá ẹlẹ́yẹmí ẹlẹ́bùrú ban gbowó àánú meetings yẹn so èyí jẹ́ kí a máa kọ́ àwọn ọmọ wa ní ìbáṣepọ̀ láàrin ẹ̀kọ́ ní àwọn ẹ̀tọ́ lọ fún education à ń pè kankan ní social study tí ẹ bá kọ́ ẹ̀kọ́ nípa social study ẹ̀kọ́ ìbáraẹnigbé ìbáraẹnisepọ̀ ó ní wọ́n ń kọ́ ń bẹ̀ tí ẹ bá kọ́ ẹ̀kọ́ yìí yóò lè bẹ́ni kúkúrú gbélé láì ní ìpínlẹ̀ kùjéré yàtọ̀ àwọn Haúsá yóò lè bẹ́ni tí ọba gùn láì ní gbẹ̀ngà dógó ó lè má nítumọ̀ lọ́dọ̀ àwa tá a jẹ́ Yorùbá àwọn Haúsá máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé mèkáfò bá léèyàn wọ́n ní mèkáfò ni ó sì gbà pé mèkáfò lòun tó yẹ pé kútúrú ni wọ́n ní kútúrú ni ṣùgbọ́n lọ́dọ̀ àwa tá a jẹ́ Yorùbá téèyàn bá pè èèyàn ní afọ́jú ìjẹ̀pá afọ́jú lóòótọ́ yóò dùn ún ṣùgbọ́n nǹkan wọ̀nyí àṣà tiwa ló gbà bẹ́ẹ̀ bàbá wa ń kẹ́kọ̀ọ́ ó yẹ ká kọ́ nípa àṣà tiwa náà tí a bá kọ́ nípa àṣà tiwa ẹnì kìíní ò ní bú ẹnì kejì pé aborí gbọ́rọ̀ bí orí kó ṣe adélábù ẹnì kejì ò ní bú ẹnì kẹta wípé ẹ̀sìn tèmi ló jà ju tiẹ̀ lọ torí pé inú kòkò dúdú ilẹ̀ kan fún ti jáde wá gbogbo àwọn bàbá tí wọ́n ṣe gbogbo wa lẹ̀ pátápátá ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n so àwọn tí wọ́n wá kọ́ àwọn tí a jáde lára wọn yẹn tí wọ́n jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ yẹn nínú ẹ̀ láti fa mùsùlùmí yọ níbẹ̀ láti fa kìrìsìtẹ́nì yọ àwa ń sọ fún àwọn tí wọ́n bí wa lẹ́yìn níjẹta wípé orí wọn ò pé tí wọ́n bá bí wa ẹ dákun sáà lẹ́nu láti sọ̀rọ̀ lẹ́nu láti sọ̀rọ̀ ní tí mo ń tọ́ àṣọ ni wípé bí a bá ń ká àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká fún wọn ní oore ọ̀fẹ́ láti kọ́ nípa ìbágbépọ̀ lálàáfíà pẹ̀lú gbogbo ẹnikẹ́ni tí a bá pàdé. Ẹ̀yin ọmọ tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ tẹ́ jáde tẹ́ fẹ́ gbàwé ẹ̀rí mò ń ṣàjì lọ́nà yìí pé àwòkọ́ṣe lèèyàn máa wò ẹni tó ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ máa wòṣe rẹ̀ ẹ sì máa wo ẹ̀kọ́ tí wọ́n gbé lé yín lọ́wọ́ téèyàn bá kẹ́kọ̀ọ́ torí pé bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ yìí wọ́n sọ lẹ́ẹ̀kan ní pé a gbọ́dọ̀ bá èyí tẹ́ ẹjọ́bìnrin tẹ́ ẹ máa so lóso sẹ́mi pé tí gbogbo àwọn ọmọ tiwa tí wọ́n jóbìn tí wọ́n bá ilé kẹ́kọ̀ọ́ bá àwọn ọmọ ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ wọn ní ìlànà mùsùlùmí sìn káwọn kìrìsìtẹ́nì náà kọ́ tiwọn sẹ́mi pé olóso ti parí nù kò ní sólóso mọ́ àbí olóso tó wà mẹ́ni kò ní sí mọ́ torí pé bíbélì ọ̀dọ́ ti wá sọ wípé kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀ pé tó bá dàgbà tán oní kò ní kúrò ń bẹ̀ ṣùgbọ́n lónìí àwa gangan tá a jóbi àráyè kọ́ mọ débi pọ́nmọ́ ó tẹ̀ wáyé pé kíní iṣẹ́ àwa òbí gan ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mẹ̀yẹ wípé àwọn kan ń kọ́ ìlú irun àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ fún àwọn ọmọ náà pé ẹ má orí tẹ́ ẹ bòun ẹ má sílẹ̀ débi pé ẹ lọ máa kọ́ ilé ẹ o sẹ́mi pé tó bá yá àtòrí ni káìsà ó ti máa mú àwọn èèyàn. ẹ̀kọ́ tí mo kọ́ physical and education ni mo read mo mọ̀ nípa health díẹ̀. ẹ rí i pé tá a bá dá mi sórí ẹ practicalize ẹ̀ tẹ́ ẹ bá dá mi sórí ẹ máa fílẹ̀ nínú ọpọlọ yín. whoever tó bá wá mú kẹ́míkà tó fi kọ́ ìlú irun rẹ̀
sẹ́mi pé àti orí inú ọdún agbárí ni kánsà ó ti wọnú agbárí ẹ̀ ló ti wọnú bẹ́ẹ̀nẹ̀ kì í ṣe pé èèyàn ń ṣépè fún yàn anybody tó bá ẹ wo ohun tí bẹ lára wa yìí èmi jẹ́ ẹ̀rí mo dúró yìí èmi yìí para o mo ti para nísìnyí báyìí máa bí mi kékeré èmi yìí para now àyín tẹ̀ ń para ẹ máa kíyèsí the more tẹ́ ẹ bá ṣe ń para yín tẹ́ ń para tẹ́ ń fi kí mo pa wọ́ yín lẹ́ẹ̀mọ̀ rí i pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ìdọ̀tí ó wà lára yín number one torí pé ìparajá rí kú ara yín yóò absorb eku tí eku báyìí sì lè jí ojú yìí irun tẹ̀ ń wò yìí ṣé wàhálà dé àbí ọ̀wà dé ìní ẹlòmíín fi máa ń ní problem níbi ọwọ́ rẹ̀ tàbí nínú ara rẹ̀ tí kánsà ò sì wọbẹ̀ tí ó yẹ pé àti san rẹ̀ ó sì wá le èmi ò sọ pé ká má para wa tá à ń para o ṣùgbọ́n tí a bá ti rọ́kùnrin tó fẹ́ pé ara àpajù náà ní ń pa wọ́n fẹ́ lè pé àìgbádùn ń dà láàmú ẹ̀yin tẹ́ ẹ jọ́kùnrin láàrin ẹ̀yàn ọmọ mò ń ṣáàjì wípé ẹ má sókè àṣejù ẹ wá ìmọ̀ gẹ́gẹ́ bí bàbá ti sọ fún yín lẹ́ẹ̀kan ẹ wá ìmọ̀ kún ìmọ̀ kẹ́ ẹ lè ju àwọn tí wọ́n kọ yín lọ tẹ́ ẹ bá jókòó sọ́jú kan náà tí ẹ dàbí adágún odò nìyẹn ẹ má dàbí adágún ẹ wá ẹ̀kọ́ kọ́ ẹ̀kọ́ bíbélì sọ fún wa pé ẹni tó bá ń fẹ́ ẹ̀kọ́ ó ní fẹ́ ìmọ̀ ó lẹ́ni ọba kórìíra àbáwí ẹranko ló bíbélì fi wé àwọn kan ti di ẹranko lónìí lórí pé wọn ò kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ tí wọ́n ní. Lágbára lọ́wọ́ Ọlọ́run èyí tẹ́ ẹ kọ́ yìí kò ní jákọ́ mọ́ yín. Oríire làwọn aṣíwájú yín ṣe ẹ̀yin náà ṣoríire. Ẹ̀ẹ̀ni jẹ́ ọmọ tí dójú tòbí ẹ̀. Nígbà tẹ́yìn náà bá dójú ti òbí yín àwọn ọmọ tí yín náà lè dójú tì yín. Gbogbo kan téèyàn ń ṣe láyé yìí nípa ẹ̀sìn Islam pẹ̀lú àwọn àfáà ní dáadáa ẹ̀yin náà ó ṣe é. Bó fẹ́ kẹ́ ẹ fi sùúrù kó sùúrù tì í náà bí sùúrù bàbá tí wọ́n jókòó yìí. Bàbá tí bàbá dàda ní èmi ò tí ì rí irú sùúrù tí wọ́n o. Níwájú ọlọ́ àtìyẹn jáde òtítọ́ fúnra wa. Èyí tí ì rí irú sùúrù tí wọ́n ní sùúrù èmi ò ní sùúrù rú ẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ níbì kan màá ní èmi òjò tèmi kìí sòjò sùúrù. Màmá sọ pé eléyìí òjò sùúrù lélẹ̀ eléyìí òjò èmi ẹ̀rẹ́ mi ń èso òjò sùúrù. Bàbá yìí ní sùúrù gan o níwájú ọlọ́ àtìyàn tá a bá mọ nǹkan mẹ́ta tún lè pè lẹ́yìn sùúrù kí wọ́n máa búyàn lójú ẹ̀ báyìí kò sí tí wọ́n ní sọ sí lójú ẹ̀ báyìí kódà kò ní dún. Tọ́ba yìí pé bẹ́ẹ̀ lómi ní sábà pé yóò ti sáré mọ́sálásí ọjà gbó yóò ti sáko mẹ́ yóò ní kí ni ẹgbẹ́ wọlé ẹjọ́ kí n máa rí lágbára lọ́wọ́ Ọlọ́run sùúrù tẹ́ wá nìyẹn ẹ jèrè rẹ̀ àwọn èèyàn rí sùúrù yẹn o ayé rí ọ̀run gángan sí rí ìgbà tẹ́ ìbá jèrè rẹ̀ ẹ rí pé àgbàdo ha lọ́lọ́run fi bà wọ́n kan lẹ́nu yóò ṣe rí la wí fún yín yẹn o a kí yín lọ́pọ̀lọpọ̀ òní òní jáde mọ́ fún wa o gbogbo ẹ̀yin bàbá a kí yín o gbogbo ẹ̀yin màmá a kí yín o ẹ kú dìde gbogbo ẹ̀yin tí ẹ wá láti ọ̀nà tó dìn ẹ bàlẹ́ láyọ̀ o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé thank you. Ẹ dákun bá gbọ́ kábíyèsí. Kábíyèsí. Ilé ní ẹ̀yẹ lé.